yìí o àwọn ìròyìn wa ló dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì òun lóníròyìn yìí lónìí. Ṣáájú ẹ jẹ́ kọ́kọ́ taari àwọn kókó inú ìwé ìròyìn sétí ìgbọ̀nyín. Àwọn agùnbánirọ̀ nílẹ̀ yìí ọ̀nà tí ń jà ṣẹ̀ṣẹ̀ látàrí bí ìjọba àpapọ̀ bọ́ ti mú ìlérí owó tuntun ṣẹ. Àwọn ẹgbẹ́ tó tó mọ́kànléní-àádọ́rùn-ún ti ṣetán báyìí láti forúkọ sílẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Àyàn Oko àti àwọn míì ni wọ́n ti gbé òfin tuntun míì tọ ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ lẹ́yìn tí ó gbà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa sọ irú òfin tó bá wù wọ́n. Ìjọba àpapọ̀ kéde ọjọ́ 21 àti ọjọ́ 1 nínú oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ìtúnu ààwẹ̀. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀nà tí ń yà ṣẹ̀ṣẹ̀ báyìí tí wọ́n sì ń dáwọ́ ọ̀dùnnú látàrí bí ìjọba àpapọ̀ bí wọ́n ti mú ìlérí owó tuntun lẹ́yìn tí wọ́n ṣe fún àwọn agùnbánirọ̀ ṣẹ. Ìjọba àpapọ̀ ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlọ́gọ́rin náírà fún àwọn agùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí ló tẹ̀lé ìlérí tí ọ̀gá àgbà fún àjọ agùnbánirọ̀ nílẹ̀ yìí ìyẹn ọ̀gágun Ọlákúnlé Nàfíù tó ṣe fún àwọn agùnbánirọ̀. Níbẹ̀ náà òun ni wọ́n ti ṣe ìlérí pẹ́lú àìpẹ́ láì jìnnà òun ni wọ́n san àwọn owó lè tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n jẹ àwọn agùnbánirọ̀. Lákòókò tí àwọn oníròyìn tí wọ́n bá ọ̀kan nínú àwọn agùnbánirọ̀ ilẹ̀ yìí sọ̀rọ̀ ìyẹn ní ìpínlẹ̀ Èkó, ó ní òun náà ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ níbi ó ti ń fi àpò àsùnwọ̀n rẹ̀ tó fi hàn àwọn oníròyìn lórí bí ó ti ṣe gba owó tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàléní-ọgọ́rin náírà. Owó tí wọ́n fi lé owó fáwọn agùnbánirọ̀ ní kò ṣẹ́yìn bí ìjọba àpapọ̀ bí wọ́n ti mú àlékún bá owó àwọn òṣìṣẹ́ tó kéré jù tí Ọlákúnlé tó sì ṣèlérí pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlọ́gọ́rin náírà náà òun ni àwọn agùnbánirọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ gbà láti àkókò yìí lọ. Àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí INEC ti fọ̀rọ̀ léde pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tuntun lẹ́yìn tí wọ́n tó mọ́kànléní-àádọ́rùn-ún òun ni wọ́n ti gbìnàyà báyìí tí wọ́n sì ti ń ṣe ìforúkọsílẹ̀ ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní ọdún 2027. Ọ̀rọ̀ lẹ́yìn tí àjọ INEC tí wọ́n fi léde yìí ó ní àwọn ẹgbẹ́ òṣèlú lẹ́yìn tí wọ́n mọ̀ bí ẹni mojú ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ òṣèlú Labour àti àwọn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti gbà bí ẹni gbàgbọ́ tí báyìí látàrí bí wọ́n ti ní àjọ INEC ó ní kò yẹ kí ó fi àyè gbà kí àwọn ẹgbẹ́ tuntun náà kí wọ́n fi orúkọ sílẹ̀ bó ti wù kó mọ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ṣe lálàyé pé ìgbésẹ̀ lẹ́yìn tí àjọ INEC tí wọ́n gbé náà ó ní bí ìgbà tí èèyàn bá fàyè gba ìfọwọ́sowọ́pọ̀ tó lọ́rìn ní orílẹ̀-èdè tó ń bá ṣiṣẹ́. Tó sì tún jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú NNPP ni wọ́n ti di ẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún ru ẹgbẹ́ òṣèlú APC pé ẹgbẹ́ òṣèlú APC ló fàyè gbà kí àwọn èèrà tí ò lọ́mọ nú ìyẹn àwọn ẹgbẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbìnàyà náà kí wọ́n máa tẹ àwọn ẹgbẹ́ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ lójúmọ́lẹ̀. Tó lójúnà àtijà fún ìṣètò ìjọba àwarawa ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ akọ̀wé àgbà fún àjọ Commonwealth ìyẹn olóyè Emeka Anyaoko ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣetán báyìí láti máa pàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà lójúnà àti lè taari òfin tuntun síwájú wọn ká lè jọ gbé yẹ̀wò. Anyaoko ló ṣe lálàyé pé níwọ̀n ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ orílẹ̀-èdè àwarawa ṣe ni ó yẹ kí ìwé òfin ilẹ̀ yìí kó fààyè gbà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè mọ sọ irú òfin léyìí tí ó bá wù wọ́n lọ́kàn láti lè fi kún ìwé òfin orílẹ̀-èdè yìí.
ìpàdé ibi tí wọ́n fi igi ọ̀rọ̀ ọ̀hún gún ó ní wọ́n ti ṣetán báyìí láti jókòó àpérò rẹ̀ nínú oṣù kẹrin tó ń bọ̀ lọ́nà yìí iyùn ní ilé ìgbé ààrẹ tó wà nílùú Àbújá. Bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ajé àti ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀ tó jẹ́ ọjọ́ 21 àti ọjọ́ kìíní nínú oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn mùsùlùmí òdodo láti lè fi sàmì ìtúnu àwẹ̀. Olúbùnmi Túnjí Òjó tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ó ló fi ọ̀rọ̀ hàn ló fi léde lórí òpó ayélujára níbi ó ti ń kí àwọn mùsùlùmí lákìílẹ̀ ṣáájú ọjọ́ ìtúnu àwẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ mẹ́nu dúró níbẹ̀ fún tòní. Ìròyìn yìí kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olómúròyìn òní wá sétí ìgbọ̀nyín títí ìgbà tí èmi àti yín táàtì ṣe bẹ́ẹ̀ mọ́ pàdé káfíńrẹ́ àtayọ̀ káfíńpàdé ó dàbọ̀.